What? Look at these people. Bọ̀bọ́ yẹn bó ṣe bí pé ó ṣe fine boy tó wó kitchen ẹ̀. Kí ẹ̀ máa sọ oúnjẹ ní irú bíbá yìí, Jésù mi o. Ibi tó ti kúrò nìyẹn o. Ṣẹ́rí. Ẹ̀rí bí wọ́n ṣe rí. What? Ẹ dúró jọ ọmọ náà. Ẹ wọlé. Ẹ wo bó ṣe dára ẹ̀ sí mi. Look at them. What? This is the kitchen. Kò drop kí o. Hold on, jọ̀ọ́. Declare mo ń bọ̀ mo busy. I'll call you back. Look at the kitchen. Kò drop kọ́kọ́rọ́. Kò drop kọ́kọ́rọ́. This is the kitchen. This kitchen. Ó lẹ̀ ibi tí wọ́n ń pé. Wọ́n fún ẹgẹ̀. Yé! Look at life. Lẹ́kọ̀ọ́ ilé ìtẹ̀ ṣìdá díẹ̀. Òun ló ìdájú nínú lẹ́kọ̀ọ́ ẹ̀. This àwọn èèyàn dọ̀tí o. What? Àwọn tó wà lẹ́yìn kùlé lélẹ́yìí tó gbogbo nǹkan tó ń kọ̀ mọ́. Gbogbo nǹkan táwọn èèyàn yẹn kọ̀ máa ra ògiri. Gbogbo irin tí wọ́n kọ̀ máa ra ògiri yẹn ó ti tí wọ́n ń dá ògiri yìí lò ní àti fence ní overside. Ṣé rí sí? Àwọn yẹn àwọn ń dá fence ló ń ti wọn. You can see àwọn yẹn ń dá fence ló ń ti wọn. Sórí bí wọ́n ṣe dá fence tó ń sun gbogbo nǹkan ṣẹ́rí bó ṣe ń dún wọ́n fẹ́ wo ilé yẹn kó má ní fence mọ́, you know. That's what they are doing. Everything has record. Ṣebí mi mo fẹ́ ra nǹkan ẹ ní sùúrù. Bí tí mo fẹ́ ra nǹkan, you see them? See? This is where that mama is living. Tí wọ́n ṣépè fún àwọn láwọn ṣé tí wọ́n very dirty people. Very very dirty. Gbogbo àwọn ilé burúkú wọ̀nyẹn tó wà ń sọ̀rọ̀ àndé yẹn gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ní àwọn tó ń gbálẹ̀ táwọn tó ń túlé ṣe. Ṣé orí bẹ̀ yẹn ṣí orí wíńdò yẹn ṣí kò mú kí ilé o ilé ṣì ràn lọ. Jesus! Wọ́n náà yẹn ṣe dẹ̀tí báyìí wickedness kì í ṣe kán dẹ̀tí wickedness. Pẹ́ńtà ẹ̀dúró náà yìí náà. Ṣẹ́rí lẹ́kọ̀ọ́ lè. Ṣẹ́rí lẹ́kọ̀ọ́ lè. Bí táwọn èèyàn ń gbé lélẹ̀. So deliberately ni wọ́n fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́. Okay, jẹ́ àwọn ṣe ojú window. Jesus Christ. Wọn kì í mọ̀ gan. Wọ́n máa ti kó kọ́tì mi tó kù lọ, wọ́n ti kó gbogbo kọ́tì mi lọ. See? Wọ́n bọ̀. Who is at the gate again? Àwọn tó bá lọ ra nǹkan ni. Jesus! A ṣe bí wọ́n kún bíbà yìí ta ló tún kó dọ̀tí sí bíbà yìí. Wọ́n ti kún bíbà yìí náà wọ́n báwo ló tún ṣe wọ́n kóòṣì bíbà yìí gan lẹ́ẹ̀mejì méjì. This one wọ́n kóòṣì gbogbo àwọn àpá wà lára ẹ̀ náà. The wire? Ó dà pé wáyà pọ́ǹpì mi ò mọ dáná tí ṣàbá wá mi ìmọ̀ wọn kò so. Irú ilé bàbá wọn ni. People are dirty, oh, wickedness. Tani. In tó kàn make àwọn èèyàn mad náà ni pé iyàrá wọn nìyẹn o kò mú kí ilẹ̀ ṣá. Bóyá ìyẹn wá sọ pé ẹṣẹ́ tó ń gbé ní ilé tílé bàbá wọn jẹ́ tí wọ́n fi rú kọ́kọ́rọ́ yìí sí ẹnu ṣọ́ọ̀bù wọn ṣóun ní yàrá wọn rí bẹ́ẹ̀. You know, wá ṣe rí wọ́n ṣe oh my God. I've not said orúnkún mi kò tí ìfẹ́ jókòó sí dáńtẹ̀ yìí. Àwọn èèyàn pè mí mo fẹ́ dá padà fún wọn.
ṣẹ́rí flat wọn nìyẹn o ṣé téèyàn bá dọ̀tí téèyàn bá apart from wọ́n wá ní wọ́n filé ayé ni wọ́n lára ẹ kàn wo bí lè ṣe rí yẹn o they will just wake up in the morning and go out wọn ò ṣe nǹkan kan wọn ò gbálẹ̀ gbogbo compound yẹn ọjọ́ tí mo débì báyìí báyìí ó dà pé yàn kò gbé bẹ́ẹ̀ mi ì rí rẹ̀ rí o anyway I want to call I will come back ó ga o. eléyìí sí wọn ṣiṣẹ́ lọ́wọ́ ni wọn ò lè ṣiṣẹ́ yẹn tán torí pé wọ́n fẹ́ kílé yẹn dọ̀tí òun ló ṣe yọ pumping machine lánàá ó modernize èyí tán ti ṣe náà tó dá wọn ní kó wá bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀ bọ́ọ̀lù ọ̀hún ṣe máa ṣàyẹ yín nìyẹn o agbára Kristi láṣẹ Èdùmàrè. aṣọ igbó yìí rẹ̀ díẹ̀ ló mú mi lẹ́sẹ̀ sí. Let them clean the house before we even buy anything.